ìdààmú òótọ́ sí mi fòpin sí kíá nídìí iṣẹ́ mi tí mo yàn yìí kọ́ yẹ mí kó má yẹ sílẹ̀ fún mi dákun jọ̀wọ́ pọ́n mi lé mo tún sọ pé ìran alágbẹ̀dẹ ń fi dára ní bó ṣe fẹ́ àgbẹ̀ náà ní èdè pẹ̀lú ọkọ́ abẹ́mú kò mú wọn nìkan làwọn ló lè wí àtọ́kẹ́ ilé o táyà ilé olúwa rere máa gbọ́ èdè tí yóò gbọ́ kì í ṣẹnu mi lọ́ọ́ tí gbọ́ ìròrí ò jẹ́ òun sùn orí ti kún ká tún fìlì ṣe lọ́dúnrà orin ti yá ẹni fẹ́ bẹ́ẹ̀ ni òbí bá ṣe wí torí dáàmú òótọ́ o ìfọ̀rọ̀ òótọ́ sí mi ìwọ náà ń kọ́. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ tí ilẹ̀kùn rẹ̀. Orúkọ mi ni Hajia Khairat Adébẹ̀ṣẹ̀fẹ́ Ànábì àtọ́kẹ́ ìlẹ̀ o. Àtọ́kẹ́ ìlẹ̀. Bẹ́ẹ̀ni sà. Music yìí olùkọ́ bẹ̀rẹ̀ sí ní gbà lọ́tún gbà lọ́sì yìí ó lọ káàkiri báwo ni kí ni ìpìlẹ̀ orin bó lè jẹ́. A ní ká gbìyànjú wo náà ni a ní ká gbìyànjú pé ká drop track àmọ́ kọ́lọ̀ máa bá a tẹ́wọ́ gbà kọ́lọ̀ máa fi àmì sí. Bẹ́ẹ̀ ẹnì kan tó kọ́ ni nínú ìròrí yín náà ló ti wá. Ìròrí náà ni o kọ́lọ̀ ń ṣàánú wa kó dẹ̀ má jẹ́ kí ìmọ̀ wa kó dọ́ba. Báwo lè rí náà lè wá kí ló ṣẹlẹ̀ níjọ́ náà kí ló mú wá. A ní ká ìrírí náà ní ṣe mọ̀ pé a lot of things is happening marriage everything dàrú iṣẹ́ gbogbo ẹ̀ so pẹ̀lú la mú papọ̀. No, I'm not married. But marriage àwọn èèyàn. Àwọn èèyàn bẹ́ẹ̀ ni. Social media máa ń sọ ní ẹni mọ̀ pé àwọn ọ̀dọ́ máa ń ní owó kí abẹ́. Àwọn Yorùbá ti bá a sọ́nà à ń rí a lot of things online orí rédíò gbogbo ẹ̀ báyẹn. So where are you based? Ìbàdàn. Ìbàdàn. So wọ́n ó ní kí nǹkan tó ti mú wá. Alhamdulillah, a lot of things bọ̀kọ́ náà dẹ̀ tún máa dáwọ́ orí ẹ̀ dúró láyé mi. So ṣé first attempt ni àbẹ̀tí kọrin tẹ́lẹ̀? Mo ti kọrin tẹ́lẹ̀ o. How many years ago? Ó ti pẹ́ o tí n bá rántí mo ti kọrin láti bí ọmọ ọdún 6 ìgbà mi máa ń tẹ̀lé dáàdì mi lọ́bọ̀ báwọn èèyàn mọ̀ pé mo ti ń kọrin ti pẹ́ torí orin mi tí mo drop gbà yẹn làwọn èèyàn mi fi mọ̀ mí so a lot of people wọn mọ̀ mí. Kí làwọn ẹ̀sìn sẹ́yìn? Àwọn orin tí mo ti kọ sẹ́yìn ti pọ̀ at least tí mo ti launch ma ti eléyìí tí mo ṣe yìí ló máa jẹ́ kó jẹ́ 7. Albums. Bẹ́ẹ̀ sà. Àyè single lẹ́yìn àbí omi album? Eléyìí single lele but just track. Track. So ẹ ti ṣe àwọn orin mélòó? Bẹ́ẹ̀ni. Like àní eléyìí ló máa jẹ́ kó jẹ́ 7. Albums. Àwọn oúnjẹ tó tẹ́lẹ̀ nǹkan ẹ fẹ́ gbọ́. Ẹ fẹ́ gbọ́ orin tí mo ṣe tí mo fi ń jẹ́ ìfẹ́ ànábì first album mi so màá kọ yẹn. Ìfẹ́ ànábì lọ́lọ́run ní tó fi dá gbogbo àwọn ọmọ Ádámọ̀ o ẹ jẹ́ ká ní ìfẹ́ Rasulullahi ká ṣàṣàlátù fún tọ̀sán tòru ká lè ra àlìjánnà wa tó bá dọ̀rùn èmi tèmi mo ní ìfẹ́ ànábì ìgbésí ayé mi fi ń dára sí gbogbo ìwọ tó bá ní ìfẹ́ ànábì ìgbésí ayé rẹ̀ á dára sí so èyí tí mo kọ nìyẹn tí mo fi jẹ́ ìfẹ́ ànábì bọ̀yẹ̀ a máa ṣe ní alálùmọ́lẹ̀ nígbà tó ti sí olùgbọ̀wọ́. Ìlú Nàìjà. Orílẹ̀-èdè wa ìlú Nàìjà ọmọ ní bàjẹ́ lọ́la lùkúránì. Orílẹ̀-èdè wa ìlú Nàìjà I'm proud of Africa ọmọ Nàìjà ni mí Umukaira ìfẹ́ ànábì aláwọ̀ dúdú ni mí. Màmá ni olórin yàrá bàbá. Bàbá. Zénú làábìdì lọ́lọ́run rí mi. Zénú làábìdì. Ọlọ́run rí mi. Àwọn ṣe rẹ́kọ̀dù àbí? Bẹ́ẹ̀ni. Rẹ́kọ̀dù mélòó? Ọlọ́run kádàrá pé kí òun jáde síta dáadáa. But now tí ẹ̀yin ti wá gbé ẹgbẹ́ pé ó ti ń gbóyún lọ́tọ̀ ń gbóyún ní àlàáfíà kí bàbá ń sọ kí ló ń. Inú wọn dùn ni o, inú wọn dùn like I'm so happy. Inú wọn dùn gan. Alhamdulillah. Support máa kí ló ní support yìí. Gbogbo nǹkan ni o. Ọlọ́run bá yọ ọ̀rọ̀ bàbá kò láàárọ̀ ọmọ. Àti ìyáàmù náà ni ṣé ìyáàmù àgbẹ̀. Astagfirullah. Ìyáàmù náà ni àwọn wà ń bẹ̀. Gbogbo ẹ̀ náà ni gọ́nà. Orí kọ́ńtà fún ní support. Bẹ́ẹ̀ ya kọ́ báyìí rẹ̀ nínú àbálọ́ ni iron ẹ̀rọ ṣáná ni. Àjọṣe náà ni. Ṣáná ẹ̀dẹ̀ yóò ṣe iṣẹ́ mọ̀ pé máa rí báyìí. Rárá o. A ní ká gbìyànjú òun náà ìwọ náà sọ pé òun náà ló máa jẹ. Gbogbo ẹ̀rọ kó post ẹ̀ sí náà. TikTok náà ni mo post ẹ̀ sí nǹkan kì í ṣe ilé iṣẹ́ mi ọmọ ọkọ̀ post òyìn torí méjì ni mo drop papọ̀
ìyẹn ni ìfẹ́ ni mo drop torí ìfẹ́ lọ bá ṣe dùn lólùfẹ́ right fún partner tó bá fún mi ìfẹ́ ọkàn mi balẹ̀ wípé mo ní ẹ̀ dalẹ̀ ẹni sọ̀rọ̀ mi nù ó ti bọ́ fún wa láì aṣọ òbó mọ́ ẹ mọ́ ojú ti tiwọn ẹni tó mọ yìí wúrà ńlá ó tajà fún ẹni tó mọ yìí mí ni wọ́n bá lò fẹ́ torí gba ìpọ́njú la má mọ ọ̀rẹ́ àdúró tì ní bírú ìfẹ́ mi ìṣọ̀wọ́n ọkàn mi balẹ̀ bí mo rí ẹ ọ̀nì ìfẹ́ sọ̀wọ́dọ̀ kan náà alẹ̀ pọ̀ kò sí tó lè yà wá o ìfẹ́ kò sí tó lè yà wá o sọ́tọ̀ọ̀tọ̀ mọ́ so yẹ mọ́ ọkọ̀ drop no tí báyìí I'm still a student. Ìfẹ́ yìí and you come about all this stuff. Ìfẹ́ náà lẹ́yà. Ìfẹ́ náà ni ìfẹ́ lọ́lọ́run fi dálé ayé. O school rẹ wa. Poli Ìbàdàn. Wọ́n lè kọ́ ọ̀sùn lè ṣe ń bẹ̀. Mass communication ND2. You want to become a journalist? Yes, I want to become a journalist. So going forward in another 5 years, we can't even expect you. Island ni o. Ibi gíga náà ni ibi gíga láyé mi. Ibi gíga yẹn náà dẹ̀ ni ọlá àjẹká débẹ̀ láyé àtàlàfíà. Nǹkan tí ó bá sábà jẹ́ ṣòro àwọn olórí yìí ni marketer, promoter, now they pay to lo social media space láti gain attention gbogbo ayé. Mo wà lọ́dà marketer fún ìyẹn Role Model Entertainment. Under one wa but for now ó ṣì ń dá ṣe ní àyà. Àtẹ̀wá ṣe kí ni èrè bẹ́ẹ̀ ti ní tí gbogbo èèyàn mọ̀ ṣé marketer ti ń gbórí wọlé ṣá tó ti ń wá. Wọ́n gbórí wọlé but àti ìwé èyí tá a máa gbéṣẹ́ lé lọ́wọ́. Kọ́lá jẹ́ kí gbogbo ẹ̀ já sí rọrùn. Ẹ̀yin olólùfẹ́ mi mo ní jáṣà fún mú làwùkọ́ ira. Ọlọ́run ọba á san ilẹ̀ san èrò gbogbo ẹ̀yin tẹ́ ń ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Jáṣà fún mú làwùkọ́ ira. Ọlọ́run ọba á san ilẹ̀ san èrò gbogbo ẹ̀yin tẹ́ ń ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Ẹ ṣé àdúpẹ́ Assalamu alaikum. Alore TV. Alore TV. Nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó